ológe ṣò ìjọba o.
gbogbo ọmọ níwájú pátápátá lórí princess adénìkẹ́ àjíbá james ògúnìyíwó ayétọ́tọ́ àgbàdélẹ́kẹ̀ sunday bàbá ń lọ fún ẹ. Adélékè sunday ló bá ti lọ́wọ́ lọ́wọ́. Ọ̀rẹ́ mi ní ilé ijó Adélékè sunday. Péjọ ọkọ̀ Fọlákẹ́ ọmọlúwájú mi ò Táíwò. Ló bá ti lọ́wọ́ lọ́wọ́. Adélékè sunday ọláyíká lọ́pọ̀ ṣe tọ́lá bí ọ̀rọ̀. Princess Adénìkẹ́ mi ò ogún oríire òní ayapa James Ògúndèyí. Ayapa James Ògúndèyí. Bàbá Olúmídé mi Ayọ̀kù. Bàbá Dr. Ọlọ́ládé Olúwakámi. Bàbá Ògúndélé ní USA. Bàbá Ọlábàmọ́ Ògúndèyí. Bàbá Olúwamáyọ̀ Ògúndèyí. Bàbá Fúnmiláyọ̀ Ògúndèyí. Ọmọọba Adéníkẹ́ mi o, ọmọọba Lúwájì. Felix, Event and Conference Center, the best in Abeokuta, confirmed by Ọba Gbadebo Adédọ̀tun Àrẹ̀mú before. Felix Event Center, òun ló dára. Felix Event Center, òun ló dára. For your next wedding, Felix Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share.
We drop new videos daily. Thank you. God bless you.